Gẹ́gẹ́ bí tọ́ọ̀lù ṣe yàtọ̀ sí tọ́lú, tí káún sì yàtọ̀ gédégbé láwùjọ òkúta, bẹ́ẹ̀ náà ni ayẹyẹ ọdún Ojúde Ọba ṣe jẹ́ ọdún àràmọ̀ǹdà. Ọdún tí ó yàtọ̀ gédégbé sí púpọ̀ àwọn ọdún ìṣẹ̀dálẹ̀ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Bẹ́ ò bá gbàgbé, ọdún Ojúde Ọba jẹ́ ọdún ìṣẹ̀dálẹ̀, ọdún àtìgbà pípẹ́. Ìtàn tilẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé ọdún 1890 ni ọdún yìí ti bẹ̀rẹ̀, àmọ́ ní ìgbà náà ìta ọba ni wọ́n pè é. Ọdún tó jẹ́ ọdún àwọn ẹlẹ́sìn Mùsùlùmí ló ti di kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tó di ọdún gbogbo ìlú. Nínú eléyìí tí àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ tí wọ́n jẹ́ àkójọpọ̀ àwọn èèyàn tí wọ́n bí láàrin ọdún mẹ́ta síra wọn ti ń kóra jọ láti bọlá fún kábíyèsí. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni ti ayẹyẹ ọdún Ojúde Ọba ọdún yìí wáyé ní 30 oṣù kẹfà ọdún 2023, ìyẹn 30th of June 2023. Àwọn ọmọ bíbí ilẹ̀ Ìjẹ̀bú káàkiri tìbútòrò àkójọpọ̀ ìlú tí a mọ̀ sí Akilẹ Ìjẹ̀bú kóra jọ pọ̀ láti bọlá fún kábíyèsí ọba Dr. Sikiru Káyò Adétọ ọ̀gbágbá kejì tí wọ́n jẹ́ Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú, láti bu ọlá fún wọn pẹ̀lú ijó, ayọ̀ àti ìdùnnú níbi ayẹyẹ tí a pè ní Ojúde Ọba. Ó yá o, ẹ jẹ́ ká wo bí ètò náà ṣe lọ. Àsìkò àtúmọ̀tí ẹ̀sìn àdìyẹ ń sábà. Ọmọ ọba làwọn ń ṣe nípa ìjàgbá nínú ẹgbẹ́ wa. Ṣé ọmọ ọba ló lò ọba lẹ́yìn ẹ̀? Bàbá ṣe jẹ́ pẹ̀lú ọmọ bàtàlẹ̀ ní wọ́n àmì ní ilé ayé. Àwọn ọmọ ọmọ ní ọkọ̀ olúwa máa jẹ́ ìṣòro. 1960 lọ́mọ wákàtí ìjẹ́bù ìkẹ́kọ̀ọ́ ìjọba àdúrà. Ọkùnrin àtọ́kùnrin tí ó bá bàbá láti ìjẹ́jẹ́ mú ẹgbẹ́ arábáyọ̀. Ẹgbẹ́ arábáyọ̀. Kí ẹgbẹ́ tó bá lọ ṣẹ́. Ẹgbẹ́ tó bá lọ ṣẹ́. Bàbá Máyégún obìnrin Diamond àti bàbá Máyégún obìnrin Akilẹ Ìjẹ. Ìṣòro tó lẹ́ orí tí mo wá ìyẹn bá sí tí mo kọ́ ẹni wá. Dọ́là sábì mo fẹ́ mi ò fẹ́ kékeré.
Ẹ̀sùn sọ fún wa wípé àwọn ìjọ ìlú